nǹkan tí mo rí nínú kíní prank àbí kí wọ́n máa ń pè é tó ń ṣe yẹn lọ́tọ̀ ọmọ tẹ́ ẹ sọ ìgbọ̀n mi náà máa ń rí ní orí íńtánẹ́ẹ̀tì lóòótọ́ àtijọ́ àti mo ló ń wá bẹ̀tẹ̀ àwọn nǹkan kan míì wà tẹ́ pé kò wá òkè ọlọ́run ó ṣe iṣẹ́ kan ó wo tí mo wò lọ́jọ́ kan tó bá jẹ́ pé arábìnrin yẹn ó bẹ̀rẹ̀ sí sọ pé bóyá òun ló fi ìbọn sí òun lápò àbí or something like that woman yẹn ṣàn gbẹ̀bẹ̀ wọ́n dẹ̀ jọ pàdé lẹ́sẹ̀ ògbèjì ní pé irọ́ kíní kan nǹkan kan woman yẹn ó fẹ́ ilé ìtàn pa kó dákú lọ́jọ́ tá a sọ yìí wọ́n á rò pé ṣé kíní tí àwọn púpọ̀ yìí ń ṣe yìí ẹni tó bá ti ní àtàtàkì tẹ́lẹ̀ tàbí tó jẹ́ hypertension patient ẹ rò pé kò ní kú lójijì so tó bá kú wọ́n ti ń fojú wò pé ṣé àkóbá àdábá already kò ní ṣẹlẹ̀ lórí irú nǹkan wọ̀nyí náà kí wọ́n á tó á mú ọmọ kékeré kó tó máa sọ fún ọmọ mélòó ló fẹ́ jẹ́ kó máa ronú irú nǹkan bẹ́ẹ̀ yẹn tẹ́gbẹ́ nísìn àwọn ọmọ kéékèèké orílẹ̀-èdè yìí nísìn nítorí pé ìtọ́jú ò fi bẹ́ẹ̀ sí púpọ̀ fún ẹlòmíì pẹ̀lú bí orílẹ̀-èdè ṣe ní agbára sínsìn àwọn ọmọ yẹn àwọn nǹkan bíi bẹ́ẹ̀ ni wọ́n ń wá káàkiri ẹ̀rí so kí irú ẹ̀kọ́ wo ló fẹ́ mú wá èmi rò pé tó bá fẹ́ ṣe prank irú àwọn nǹkan tó fẹ́ mú ìkan báyìí mi mọ̀ bóyá ọmọ nàìjíríà ni bóyá ọmọ kò ṣe nàìjíríà ni ó máa akàn ó lè gbà kan lọ́wọ́ ẹ̀ asáré dá padà fún ẹ á ṣí irun ẹ̀ á bẹ̀rẹ̀ sí jó inú àwọn èèyàn náà dùn wọ́n á bẹ̀rẹ̀ sí jó pẹ̀lú ẹ̀ náà nígbà mo orú yẹn mo rí pé fine bẹ̀tì míì tákàn ṣáà dẹ́rù bà ẹ̀ pé kíní kan arákùnrin kan lọ́jọ́ kan ìyẹn bẹ̀rẹ̀ sí lù tó wọ́n rò pé ṣé bọ̀bọ̀ yìí àti jẹ́ àti ẹmu yìí ṣé kò ní tí ẹ sí kíní kan ìyẹn sọ fún pé òun ọmọ kankan òun kọ́ ló bóyá òun kọ́ lè ta fóònù fún ọ so irú nǹkan bẹ́ẹ̀ yẹn kan tó ṣe kíní yẹn ó jẹ́ kí wọ́n ronú sí dáadáa kò yẹ yín sà ó jẹ́ kí wọ́n ronú sí dáadáa kó máa torí àwọn nǹkan tó èmi rò pé ó jẹ́ kí wọ́n máa kọ́ ṣe nǹkan tó máa encourage àwọn èèyàn pàápàá ọmọ kékeré bẹ́ẹ̀ tó bá ti di nǹkan tó yẹ pé ó tún máa jẹ́ child abuse it's better wọ́n lè ṣíjú àánú wo ìjọba lè ṣíjú àánú wo nítorí pé nǹkan tó ń wá tó fẹ́ jẹ ló ń wá ṣùgbọ́n ó nẹ́tọ̀ sà pé kán kìlọ̀ fún irú àwọn ìyá àti bàbá tó ń sọ pé àwọn mọ̀ ń pa àwọn dídí fi ọmọ wọn lẹ̀ irú ara kan tí mo ń sọ nìyẹn ebi ló máa ń ti ẹlòmíì sí rubbish yẹn tí ó bá ń ṣe pé ebi ni bàbá èèyàn ṣe máa sọ pé ṣé máa sọ pé àwọn ọmọ pé child abuse ni ṣọ́dẹ̀ máa sọ pé àwọn tó máa mọ ọmọ yẹn mọ̀ wọ́n tí kò ní sí ládùúgbò kan wá rí ọlọ́run tí ẹni jẹ́ ọlọ́run ní jẹ́ ẹlẹ́dàá lè ní jẹ́ kan wá sọ pé wọ́n rí ọmọ prophet pé ọmọ mi yan nǹkan wá fún ọmọ mi sọ pé brother tó dúró yìí kíní abẹ́ ẹ̀ pupa kíní abẹ́ ẹ̀ dúdú ṣé òun rí kíní abẹ́ ẹ̀ ní ṣóṣì hàn ni ṣèṣọ́ fẹ́ kí àwọn kékeré máa ń wà bí àgbàlagbà káàkiri so nǹkan yẹn láti stop sir èmi ò rí yẹn gẹ́gẹ́ bí àkóbá àdàbà o àfọwọ́fà nìyẹn o bàbá àfọwọ́fà nìyẹn bàbá kí wọn náà pè láfọwọ́fà kí ni àkóbá àkóbá òun ni irú pé àwọn tóun sọ pé tó nàbọ sí yẹn kíkiri kan mọ ènìyàn lẹ́sìn lójijì kíkiri kan mú kẹ́ni ẹ̀ dákú gbọ̀n àkókú ó ti kó bá ẹni tó kú yẹn ó sì kó bá rẹ̀ ó kó bá òun fọwọ́fà ní méjèèjì lórí òun ṣàfọwọ́fà ní torí nǹkan tó ṣe ẹ̀kọ́ ló jẹ́ kó ṣe òun mọ̀ọ́mọ̀ ṣe ó dìdí lọ ṣe ni àfọwọ́fà nìyẹn bẹ̀tẹ̀ ẹni tó kó bá tó yẹ kó sì wà láyé kó sì máa jẹun kó máa tọ́jú ọmọ ẹ̀ tó dákú tó kú lójijì ìyẹn ló kó bá fámìlì yẹn torí àwọn ọmọ ẹ̀ wọn ò ní rí lé mọ́ so ìyẹn ni àkóbá nǹkan tó ṣe tẹ̀mí mọ́ ọ́n so tí èèyàn bá ṣe nǹkan irú lọ́gbẹ́ ó ṣàfọwọ́fà bóyá kó sọ pé kí ní iye ìwọ ẹni o má jẹ́ o tó wá lọ jẹ́ ó ṣàfọwọ́fà definitely ó máa rí ọmọ kan ẹyẹ kí n sọ ìtàn yìí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ọmọ wọ́n lè sọ fún pé wá ń bí tó bá máa fẹ́ ọmọ àwọn kó tó lóyún
o gbọ́dọ̀ wá sí ayẹlẹ́kọ̀ọ́ wá rí pé wọn kì í bímọ ta wọn kì í bímọ ọmọ àlè o and then nígbà tó ń dẹ pọ̀lọpọ̀ ẹ̀ bẹ̀rẹ̀ sí ṣeré lóòótọ́ oyún ò wáyé kí lẹ́wọ̀n tó ṣe ó dẹ̀ try láti lọ súnmọ́kùnrin mi ìgbé kóhùn kọ́fà nítorí náà wá ń dífẹ́ kò fẹ́ lọ sílùú ṣùgbọ́n lọ́jọ́ kan ọkọ síkì ọkọ lọ sílùú nígbà tó lọ sílùú ìyá kan mú kíní ẹ̀dá ọmọ wa yìí ìtẹ́ máa fi kílẹ̀ bá máa fi kó ń bí ó jẹ́ kán ṣe orò fún lẹ́ẹ̀kan nígbà tó ń ṣe orò gbogbo nǹkan tó ń ṣe ló yí sẹ́yìn àṣírí ẹ̀ tú wípé ọmọ yìí òun kọ́ ló bí ó dìfẹ́ndì ara omi tó mú yìí tó bá yá sòótọ́ ọjọ́ méje péré ni o nígbà tó ti bẹ̀rẹ̀ sí wúkọ́ lọ́jọ́ kẹfà náà gbé wá sóko lẹ́sẹ̀ á fúnra rẹ̀ sọ pé lóòótọ́ nǹkan ọmọkùnrin ọkọ òun ó ṣàn kò lè lòun wá kókó ń bò láṣìírí lòun wá fi wá lọ gbé oyún fún láti ta sòṣẹ́ ti rí pé ó ṣe àfọwọ́fà ni tó pé ẹ̀mí ẹ̀ fẹ́ bọ́ sí nǹkan tí mò ń sọ yìí ṣùgbọ́n ọlọ́run dó lẹ̀mí ẹ̀ ọlọ́run ò gbẹ̀mí ẹ̀. wòlíì àwọn ọ̀rọ̀ tí yóò wá mọ̀dí ń kọ́ tí yóò mọ̀ ń pa ẹ̀. ìyẹn ni àkóbásà nǹkan tí yóò mọ̀ ń pa ẹ̀ òun náà ni mo sọ fún ẹ̀rù máa yẹn ṣe prank ìjọ kan ó sọ pé ẹ̀yin ni mo ta fóònù fún ẹni ta fóònù òun ọmọ yẹn nílé gbogbo ẹ̀ lè ta òun ò ra fóònù kékeré tó òun lóore òun ẹ máa ń tọ́ ọlọ́májú òun ra kó bá ẹnìkan dẹ̀ dúró bí ọlọ́pàá pé sẹ́yìn ló ta fóònù fún mi tó jí fún òun ò ta fóònù irú bẹ́yẹn àkóbá ni ọlọ́májú ara kóbá ìyẹn mo sọ fẹ́ nìkan lọ́jọ́ kan mo ní wọ́n máa gbé nǹkan sọ́dọ̀ ẹ̀ má gbà ó ti gbàgbé lẹ́nìkan bá gbé ẹ́ńjìnì jẹnẹrétọ̀ ló bá gbé sọ́dọ̀ ẹ̀ pé òun pọ̀ àgbé lálẹ́ o àjẹ́ ọlọ́jí gbé nídàjí ni ọ̀rọ̀ náà dín yánpọ̀ yán ni nígbà tó gbé ń tọ̀ yẹn pé àwọn rí nígbà tí lágbára gbé kan sínú báàgì láàárọ̀ wọ́n lọ gbé yẹn nígbà tó lọ gbé yẹn òun kò dẹ̀ mọ̀ kọ́kọ́ ó kàn bá gbà sílẹ̀ kó gbé sẹ́nu esi kínní òun fẹ́ wá gbé lóru nígbà tí ilẹ̀ bá ti ṣú bàbá wọn gbà pé wọn jọ lọ jí o ẹjọ́ kan náà dá fáwọn méjèèjì ìyẹn àkóbá àdàbà ni arákùnrin yẹn òun lọ dáràn ó wá kóbá òun dáṣọ àpẹ pé èèyàn gbọ́dọ̀ máa ṣọ́ra ní tí ọba máa ní gbèsè kéèyàn yá mọ̀ dáadáa. sọ àwọn ìgbésẹ̀ yẹn gbọ́dọ̀ gbé ní láti sá fún àkóbá. èèyàn gbọ́dọ̀ bàbá ó nẹ́tọ̀ kí wọ́n sá fún àkóbá òun náà nìsín tọ́ orí bá yọ nínú àfọwọ́fà tó ṣe yìí so á bẹ̀rẹ̀ sí sá fún àkóbá àdàbà so irú prank tó bá máa ṣe á ti ronú sí dáadáa kò kàn níbi pé nítorí pé òun fẹ́ lu àlùyọ kó máa bá yé ẹfí ọmọ jẹ́ so that mo dẹ̀ mọ̀ pé tó bá ti lè ronú sí dáadáa kó tó gbé jáde kò ní sí àkóbá àdàbà fún kò jù bẹ́ẹ̀ lọ. ẹ ṣe wòlíì ká tó máa lọ bá a sọ nípa àwọn prógrámù wa so fi fún nàbà yín lẹ̀ fún àwọn ìdánwò wa. program tí a ní lọ́wọ́ a ṣe ń lọ lórí 41 days. ọjọ́ mẹ́rin ló dá báyìí. ó kù díẹ̀ àti fẹ́ẹ̀ dídàjì báyìí. kí lè làwọn iṣẹ́ ìyanu tó ń ṣẹlẹ̀ kí làwọn. bàbá iṣẹ́ ìyá èmi ò gbọdọ̀ kúrọ́ sà nínú program yìí láti rí i pé ẹ̀mí ọlọ́run sọ̀rọ̀ lọ́jọ́ kan àti pé ojoojúmọ́ ló ń le ojoojúmọ́ ni program yẹn le kò sí bá a ṣe pọ̀ tó ìyanu ń ṣẹlẹ̀ níbi bá a ṣe wà ní church ẹ̀mí ọlọ́run sọ pé àwọn kan máa gba ìpè ẹ̀mí ọlọ́run ó fi déètì sí ó ní lẹ́nì àwọn kan gba ìpè ó ní pé ẹni tó gba ìpè tó gba láti 200,000 ní church ń bẹ ẹni tó gba contract nínú church ń bẹ lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn míì wà ọlọ́run fún wọn déètì pé ẹnìkan Wednesday ẹnìkan on the buy gbogbo déètì ẹ̀rọ oníkálùkù já tètè kọ sílẹ̀ because tó bá ti jẹ́ ọ̀rọ̀ ọlọ́run ni ó gbọ́dọ̀ wá sí ìmúṣẹ ẹ̀dẹ̀ tí mo ẹni tó ń gbénú mi ó máa ń sọ̀rọ̀ adẹ̀tún ti ọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn yàtọ̀ pẹ̀lú gboyà ni máa fi sọ torí mọ̀ pé ohun tí mò ń gbọ́ èmi kọ́ ni mò ń sọ̀rọ̀ síra létí mo mọ̀ pé ohun ọlọ́run ni àníyàn tí mò ń rí mo mọ̀ pé èmi kọ́ ni mi ò ṣe pé mo wẹjú tí mo fi ń rí nǹkan tí mò ń rí so mo mọ̀ pé ìmísí ọlọ́run ni so ìgboyà ni mo fi ń sọ fún àwọn tí ó bá wá sí program yẹn pé báyìí ẹnìkan wà tẹ́ pé ṣe náà aṣọ dúdú bò aṣọ dúdú tó dàbò ẹ lórí lẹ́nìí ó yá kán bẹ̀rẹ̀ sí kásámù lé lórí àjẹ́ pé kò ríṣẹ́ pé wàá máa rí ìjákulẹ̀ iṣẹ́ ó ní kò síṣẹ́ ẹ̀mí ọlọ́run sọ pé 3 days lásán 3 days bàbá ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ó ti ríṣẹ́ báyìí ọ̀dọ̀ òyìnbó kan ló ti ríṣẹ́ báyìí 3 days yẹn náà lọ́rùn ló fún níṣẹ́ ọkọ àtìyàwó
ọkọ ẹ̀ ló jẹ́ pé lọ́rọ̀ sọ pé wọ́n fi aṣọ dúdú bo orí ẹ̀ 3 days yẹn òun lóríṣẹ́. So ìwọ tó ń gbọ́ mi má jókòó mo wà ní Ìbàdàn ṣé ibi táwọn èèyàn wá láti Àbújá ibi táwọn èèyàn wá láti kí lórúkọ ìlú yìí abroad káyọ̀ pé wọ́n wá láti everywhere bẹ́ẹ̀ ni sí program yẹn tẹ́lẹ̀mí àlùjọ méjì ẹlòmí àpadà ẹlòmí àwọn láti Àbújá àpadà ẹlòmí láti Kwara. So kí ni tiẹ̀ ó wà nítòsí bí Ìbàdàn Abẹ́òkúta Èkó àgàràgbẹ́ ní tẹ́wà lẹ́kọ̀ọ́ ẹ dìde nísinsìnyí kẹ́ máa bọ̀ ní nọmba 8 Ọmọbọ̀gẹ̀ Akíọdé lójòdúbágà gbogbo ilẹ̀ mọ̀ òjòdúbágà láti Prince Cinema ẹwọ òjòdúbágà láti Òṣòdì ẹwọ òjòdúbágà láti bágà fúnra rẹ̀ ẹwọ Akíọdé ẹbọ́lẹ̀ ní Akíọdé bus stop wọnú street Akíọdé lọ olùgbọ́kadà nọmba 8 wà á ti rí gbogbo street ló máa ti rí pósítà láti ẹnu géètì Akíọdé yẹn ló ti máa rí pósítà tó máa ń pé ọ̀dọ̀ pásítọ̀ yìí ni mo lọ wọ́n máa júwe fún ẹ olùgbà tó bá ṣẹ̀ṣẹ̀ sọ. So ìwọ tí o bá máa pè mí kí n máa tó ẹ sọ́nà tó máa fi débẹ̀ now 070 360 387 57 gbọ́lẹ̀ kan sí 070 360 387 57 WhatsApp number ni 091 356 420 57 gbọ́lẹ̀ kan sí 091 356 420 57 bó o ti ń pè máa gbé máa tó ẹ sọ́nà lórúkọ Jésù gbogbo apáta lásìkò yìí a ó rògbòlò a lè bẹ̀rẹ̀ ìsọjí Friday méje every Friday bye. So Friday yìí má miss ẹ pé o wá òòrí wá pé mi máa sọ fún ẹ bó ṣe ń lọ Jésù Olúwa wa. Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n